Làgbàyí ará ọ̀jọ̀ wọn ọmọ Ajíbógun dé o. Làgbàyí ará gbósókun Jíbógun dé ọmọ eléégún oko ẹkú làgbàyí ọmọ wàràbà bíi kò dìrókò nínú ilé yín. Làgbàyí ará ọ̀jọ̀ wọn àyídàgbà lọ́jọ́ wọn téwú fi gorí ẹni. Ọmọ Ajíbógun dé ẹ̀kọ́ rí dàmí náà. Ẹ̀ka tàrí dàmí ò bóyá màá réwú ọlọ́jọ́ wọn lórí ẹ̀yìn ọmọ gbogbogbò fowú ṣoge. Ará ọ̀jọ̀ wọn bí mo káṣọ lérí wọn ni mo síngún jẹ. Làgbàyí ọ̀wọ́ bàtà eégún ọlọ́jẹ̀ ò bọ́ka fún. Wọ́n ní ajá bí lóòkìlẹ̀ abẹnú ajá burúkutu. Aré Làgbàyí ọmọ abìrókò sanmúlẹ̀ àgbẹ̀dọ̀pọ̀n. Ọjọ́ kìíní ọjọ́ ní jẹ́. Aré Làgbàyí tó kọ ọ̀nà bọ̀ nínú ilé yín lọ́jọ́sí. Apá ń sáré lápá ooo. Ìrókò ń sáré. A ò mẹ́ni Làgbàyí ò figi ọ̀nà lé lọ́wọ́ ooo. Ẹkú Làgbàyí ọmọ wàràbà bíi kò dìrókò nínú ilé yín. Ó di ọjọ́ sí. Ẹrú ọlọ́jẹ̀ ó lọ́mọ ọlọ́jẹ̀ lóhùn. Ìwọ̀fọ̀ jẹ́ dé ó lọ́mọ ọlọ́jẹ̀ lóhùn. Ìgbà tọ́mọ bíbí ọlọ́jẹ̀ dé òun náà lọ́mọ ọlọ́jẹ̀ lóhùn. Ojú mi pa ló ṣe àgbàlagbà níhèdà ṣùgbọ́n mo kú lọ́mọ àgbékọ̀rùn lórí oko. Nọ́mbà níwọ̀n ọmọ ẹrú ọlọ́jẹ̀ ó lọ́mọ ọlọ́jẹ̀ ni wọ́n ṣe. Ó yá gbẹ́gi kó lójú kó nímú kó lẹ́nu kó ní kò mọ́ òkun kó látàǹpàkò ẹsẹ̀ méjèèjì kó wá lákẹ̀tẹ̀ tán fi ń lérí lóko. Ẹrú ọlọ́jẹ̀ gbẹ́gi kò lójú kò nímú kò látàǹpàkò ẹsẹ̀ méjèèjì kò lákẹ̀tẹ̀ tán ti ń rí lórí lóko. Wọ́n bá ní ìwọ ọ̀wọ̀fọ́ ọlọ́jẹ̀ ó pọ́nmọ ọlọ́jẹ̀ ni wọ́n ṣe. Wọ́n gbẹ́gi kó lójú kó nímú kó lẹ́nu kó ní kò mọ́ òkun kó látàǹpàkò ẹsẹ̀ méjèèjì kó lákẹ̀tẹ̀ tán fi ń lérí lóko. Ìwọ̀fọ̀ jẹ́ ó gbẹ́gi kò lójú kò nímú kò lẹ́nu kò ní kò mọ́ òkun kò látàǹpàkò ẹsẹ̀ méjèèjì kò lákẹ̀tẹ̀ tán fi ń lérí lóko. Ìgbà tó dọmọ bíbí ọlọ́jẹ̀ ó lọ́mọ ọlọ́jẹ̀ lóhùn ṣe. Nọ́mbà ní tó bá jọmọ ọlọ́jẹ̀ ni wọ́n ṣe. Gbẹ́gi gbẹ́nà kó rọ̀yọ́ lé kó gbẹ́gi kó lójú kó nímú kó lẹ́nu kó ní kò mọ́ òkun kó látàǹpàkò ẹsẹ̀ méjèèjì kó lákẹ̀tẹ̀ tán fi ń lérí lóko. Ọmọ bíbí ọlọ́jẹ̀ gbẹ́gi ó gbẹ́nà ó gbẹ́gi kì í ṣe kàrà kì í ṣe koro kì í kàrà ó gbẹ́gi ó lójú ó nímú ó lẹ́nu ó ní kò mọ́ òkun ó látàǹpàkò ẹsẹ̀ méjèèjì ó tún lákẹ̀tẹ̀ tán fi ń lérí lóko. Nọ́mbà níwọ̀ gangan lọmọ ọlọ́jẹ̀ ọmọ Làgbàyí ọmọ aláròkò gbẹdọ. Kújẹ́rá o kújẹ́rá ọmọ agbóríṣòkèrè. Aré Làgbàyí ọmọ aláròkò gbẹdọ.